àkókò tí nǹkan yóò wáyé one voice tó bá ti jẹ́ ìdíwọ́ láti mọ wọn lọ́wọ́lọ́wọ́ òkè òkun bẹ́ẹ̀ ní ibi yóò tó bá ti di primary election tí ò bá ti sọ fún òkè òkun wọ́n dẹ̀bọ̀ ẹrú wọ́n wà tó di àkọ́kọ́ nìyẹn. Àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ lágbègbè Òkè Ògùn ni wọ́n péjú pésẹ̀ sínú gbọ̀ngàn ńlá kan ní ìlú Ìṣẹ́yìn ní ọjọ́ 17 oṣù keje ọdún 2025 láti ṣe ìpàdé àpérò tó kó gbogbo ọ̀dọ́ Òkè Ògùn sínú àti púpọ̀ àwọn àgbààgbà agbègbè Òkè Ògùn pẹ̀lú àwọn orí adé àti àwọn irun ìlẹ̀kẹ̀ ní agbègbè náà lójú náà láti wá ojútùú àti ọ̀nà àbáyọ àti láti fi oríkorí fi kùnlùkùn forí ìkokòsọ ọ̀ọ́dúnrún fún ìlọsíwájú àti ìdàgbàsókè agbègbè Òkè Ògùn. Nínú ọ̀rọ̀ ààrẹ ọ̀dọ́ Òkè Ògùn Comrade Ọ̀jẹ́dòkun Jonathan ó kí gbogbo àwọn tó péjú pésẹ̀ síbi ètò náà káàbọ̀ ó sì sọ díẹ̀ lára àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe látìgbà tí wọ́n ti dé orí ipò ọ̀hún. Admission into tertiary institutions with our students. Regular transform lectures from our classwork to make our life easy. Number 3, radio program. Láwùjọ ọ̀dọ́ Òkè Ògùn GFM 95.5. The record radio, Ọlọ́yẹ radio, TV, and Òkè Ògùn indigenous YSM page. Our number 4, visitation. Regular visitation to Òkè Ògùn royal father and other sons and daughters of Òkè Ògùn. Olórí àwọn ọ̀dọ́ ní ìlú Ìṣẹ́yìn ó ké sí àwọn lọ́balọ́ba lágbègbè Òkè Ògùn kí wọ́n wà ní ìṣọ̀kan bẹ́ẹ̀ kí wọ́n máa fi ohùn kan sọ̀rọ̀ ní gbogbo ìgbà lórí ìlọsíwájú agbègbè Òkè Ògùn. Àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ní àwọn bàbá wa lásán tó bá ti tó àkókò tí nǹkan yóò wáyé one voice tó bá ti jẹ́ ìdíwọ́ láti mọ wọn lọ́wọ́lọ́wọ́ Òkè Ògùn bẹ́ẹ̀ ní ibi yóò tó bá ti di primary election tí ò bá ti sọ fún Òkè Ògùn wọ́n dẹ̀bọ̀ ẹrú wọ́n wà tó di àkọ́kọ́ nìyẹn tí wọ́n fẹ̀ sí ọ̀rọ̀ bá ti ṣiṣẹ́ láti wà bàbá wa àkọ́kọ́ ọmọ àwọn ọdún òdòdó tí ó gba àwọn bàbá wa tó bá sọ pé ẹni gbogbo political party nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá ti lè sọ pé ẹni ẹni bẹ́ẹ̀ máa kú ọjọ́ ọmọ Òkè Ògùn yálà tí ì bá ṣe ká fúnra wọn sọ̀pọ̀tì ṣùgbọ́n tó wá pé ẹgbẹ́ kan lẹ́wọ́ ẹgbẹ́ kan lọ́fẹ́ ẹ má jà tẹ̀lé wa jẹ ọ̀sẹ̀ni tí wọ́n gbẹ̀kúrí ẹ̀sìn tí ò ní sàgbàgbọ́ àkọ́kọ́ nìyẹn. Nínú ọ̀rọ̀ olórí ọ̀dọ́ ìlú Ìṣẹ́yìn ọ̀hún ó pàrọwà wípé nídi ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tó ń bọ̀ lójú ọ̀nà olùdíje tí kì í bá ṣe ọmọ Òkè Ògùn àwọn kò ní tẹ́wọ́ gbà á pẹ̀lú àrọwà sí àwọn ọ̀dọ́ kí wọ́n wà ní ìṣọ̀kan nínú ọ̀rọ̀ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí tó ń ṣojú ẹkùn ìdìbò Ìṣẹ́yìn Ìwájọwà Kájọlà àti Ìtẹ̀síwájú Dókítà Ṣínà Abíọ́lá Pẹ́lá ó ṣe ní àlàyé pé kò sí ètò kan tí àwọn ọ̀dọ́ yóò máa ṣe ní agbègbè Òkè Ògùn tí òun kò ní wà níbẹ̀ ó ní dandan ni. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọmọ Òkè Ògùn ló represent Ìṣẹ́yìn Ìtẹ̀síwájú Kájọlà Ìwájọwà federal constituency. Ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀dọ́ òun ló ti jẹ́ pé ẹni tí tọ́dọ̀ bá ń ṣe túláàsì láti wà bẹ́ẹ̀. Kò máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ilẹ̀ ìgbọ́n ṣàgbà ẹ̀sìn torí gbàdá dáyé làṣẹ sí. So taba decision taba take nítorí a gẹ́gẹ́ bí ọmọ Òkè Ògùn ó ju pé torí mo jẹ́ mùsùlùmí ó jẹ́ Christian lọ. Ó ju pé torí bóyá mo jẹ́ ọmọ PDP ó jẹ́ APC lọ. Òkè Ògùn àti ilẹ̀ ó supersede gbogbo nǹkan bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká ní ká máa gẹ́gẹ́ bí ẹyọ ọkàn ká mọ̀ wípé ó ní bọ́lọ̀ ti dá wa pọ̀ síbí wọ́n fi bí wá síbí lágbọ́dọ̀ náà tá a lè ṣe dáadáa lórí ilẹ̀ ayé bọ́lọ̀ wà lẹ́ fún alẹ́ mi tó kù kí ilẹ̀ náà lòun jẹ́ pé ilẹ̀ wa ní kókó jẹ́ wá ìdílé gbogbo apákanì ilẹ̀ ó padà jẹ bọ́lọ̀ ti jẹ́ kí lẹ́kẹ̀ẹ́ gbogbo ṣàkíkáṣẹ́ ní mọ́ gbogbo àlọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló péjú pésẹ̀ síbi ètò ọ̀hún àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìyálàjà àti bàbálọ́jà igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Moses Aláké Adéyẹmọ kábíyèsí onírò títí ìlú Òtu àwọn ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìlọsíwájú gbogbo wa àwọn náà àwọn ògbẹ́yìn níbẹ̀ àti àwọn oníròyìn káàkiri agbègbè Òkè Ògùn ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún.